túmọ̀ kíra ọkùnrin dédé àkókò yìí níbi tẹ́ bá ti láǹfààní láti mọ gbọ́ mi akandọ́ra Awikonko yín náà ni. Àjàó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́run ṣe. Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kọ̀ ọjọ́ kan. Ìwé tí mo tún ní káàkà padà òun náà ni Àjà ló lẹ́rù. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ní bẹ́ńlẹ̀ ṣùgbọ́n ìgbà tá a ka Àjà ló lẹ́rù sẹ́yìn ó ti pẹ́ gan-an. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ń béèrè nípa Àjà ló lẹ́rù. Bá a ka Àjà ló lẹ́rù náà tí wọ́n sì lè padà rí Àjà ló lẹ́rù rà nígboro ṣá. Mo wá ní kò sí wàhálà ìfẹ́ là ń tà ẹ̀mùjọ́lá adé ìfẹ́ wa náà ni wọ́n ní tí wọ́n fi ń béèrè lọ́wọ́ wa. Orí kejì ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ ẹ̀yẹ ń yí lu ẹyẹ ó wà nǹkan fìdílé ẹ̀já gbádùn òwe síwájú. Bí Lápàdé tí ń wọlé rẹ̀ lọ́ọ̀kan ó ń ronú ọ̀nà tóun ó fi lè wọlé kíákíá kẹrìnkẹrìn mọ̀ rí òun kí wọ́n má bàa lè máa dáhùn dúró ṣùgbọ́n eléyìí a lè ṣeéṣe nìbàdàn bí o ìdálùsàánì sílùú. Báyìí la ṣe ń lé tiwa ìwọ bòmíì ni bó ti yọ lọ́ọ̀kan ní gbogbo olè tí ń sáré sókè sáré sódò tí wọ́n ń kí káàbọ̀ báwọn tí ń gbàpò làwọn tí ń gba kẹ̀kẹ́ ń gba kẹ̀kẹ́ ọ̀tọ̀ lẹni tí ó gba àkọ́ àdá lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀ sì ni ẹni tí ó gba àkẹ́tẹ́ Fúlàní tó débò fìlà ìbọn rẹ̀ mọ́lẹ̀ àwọn ọkùnrin ń dọ̀bálẹ̀ báyìí làwọn obìnrin ń kúnlẹ̀ gbogbo wọn ń kí káàbọ̀ ó sì ń dá olúkúlùkù lóhùn bó ti tó àti bó ti yẹ kò kánjú kò yára ó ń fi oríkì kí ẹnì kọ̀ọ̀kan kú ilé o ìyàndá pẹ̀lẹ́ o Àjàó Àṣàkẹ́ ńlẹ́ Àdìgún ẹ̀kú Àlàbí àlàáfíà kọ́ Àdìó ara ò ti yá dáadáa bí Àṣàbí ara ò lé Àkàndé òun gbúrò ìyá rẹ bí o àwọn ọmọdé ṣe nílẹ̀ bá mi mú bọ̀ bàbá mi àwọn obìnrin ń sáré bomi wẹ̀ gbogbo ilé ń rọ́ kẹ̀kẹ́ sáà ni wọ́n ń yọ̀ ó dẹnu kò dénú pé baálé ilé wọn tó kó dé ó tó ìṣẹ́jú márùn-ún tó ṣe lẹ́nu ọ̀nà kó tó ráàyè wọlé ogun òkè pàtẹ́ẹ̀sì rẹ̀ lọ ó ṣílẹ̀kùn pálọ̀ rẹ̀ ó sì wọlé sínú rẹ̀ ẹnu ọ̀nà pálọ̀ ló ti gba àpò àti àkẹ́tẹ̀ lọ́wọ́ àwọn tọ́ràn wọlé ó tilẹ̀kùn nígbà tí àwọn yẹn padà sí ìsàlẹ̀ tipátipá ló fi jẹ́ kí wọ́n padà tán nígbà tó sọ ilẹ̀kùn gbàgà ó tilẹ̀ fẹ́rẹ̀ mú ọ̀kan nínú wọn ní gìgìrísẹ̀ ńgbà tó tilẹ̀kùn gbẹngbẹng tán ó tọwọ́ bàpò ó sì kó owó tùlù tó wà níbẹ̀ jáde ó ṣílẹ̀kùn yàrá tó gbé ń sùn ó sì kó owó náà sẹ́yìn àpótí rédíò kan tó wà níbẹ̀ ó mọ̀ wípé rédíò kan ń ké tantan lásán ni kò lè ṣe ẹlẹ́rìí àpótí lásán ni òun ni wọ́n fi ń pè é ní asọ̀rọ̀mágbèsì tàbí àpótí gbohùngbohùn lẹ́yìn náà ó ṣílẹ̀kùn pálọ̀ sílẹ̀ ó sì na òǹkẹ́ ọ̀pẹ ọ̀kan nínú àwọn ọmọ tó bá gbé ẹrù wọlé lẹ́ẹ̀kan ó sì rán níṣẹ́ báyìí dáadáa wá lọ sókè olú òkun kọ́ lọ bá ń pe Tàfá àbúrò Násírù wá sọ ọmọlé wọn dàdá ní mọ́mọ́ bẹ́ẹ̀ sà àbí Tàfá gèrè pakọ́ Lápàdé ni òun náà gan-an ni mo tún tọ́lẹ̀ o wọ́n á tètè lọ sọ pé mo retí rẹ̀ kíákíá ọmọ gbọ́ sà gba sísì yìí dání fún kó fi wọ táksì bọ̀ mo dijú o mo gbọ́ sà wá má tí ì lọ wọ́n náà gba sísì mìíràn kó fi wọ táksì lọ sọ́hun kó lè yọ láti dọ́hun Lápàdé fún dàda ní owó náà dàda sì sáré sọ̀kalẹ̀ àtẹ̀gùn pẹ̀tẹ́ẹ̀sì náà Lápàdé ń gbọ́ ẹsẹ̀ rẹ̀ lọ nísàlẹ̀ ńgbà tí dàda lọ tán Lápàdé tún wọ ìyẹ̀wù lọ ó tún palẹ̀kùn dé mọ́rí ó bú ẹ̀wù àti ṣòkòtò sílẹ̀ ó mú aṣọ ìbora ó bọ́ sórí ibùsùn rẹ̀ ó fẹ̀yìn lélẹ̀ rònú sì gbé lọ kánrin ó lọ gbárí kíkàn tí ẹnìkan kànlẹ̀kùn kókókó ló gbé ọkàn rẹ̀ padà oníta nìyẹn ó gbọ́ ohun dàda wípé èmi ni sà ẹ kú ilé sà àbọ̀ ọ̀dọ́ ni mo dọ̀hùn sà mo sì bá wọn mo sì jíṣẹ́ fún wọn àwa wọn náà la sì yọ dé yìí wọ́n ń dúró dè yín ní dẹ́kìn ó ṣeun ọmọ rẹ̀ sọ fún kó wọlé wá kó tó sọ̀rọ̀ báyìí tán ó ti yín aṣọ ìbora rẹ̀ sọnù ó sì mú ẹ̀wù wọ̀ sápárá tí ọwọ́ rẹ̀ kọ́kọ́ bà lórí ìkọ́ ló gbé wọ̀ ọlọ́ mọ́ra ni kò bọ́ ṣòkòtò sísàlẹ̀ rárá ó pàdé Tàfá ń pálọ̀ ókè bí Tàfá ti dọ̀bálẹ̀ gbọ́ọ̀rọ̀ Lápàdé rántí ọjọ́ tóun rí kẹ́yìn ní kóòtù níbi tóun gbé ń bá a ṣẹjọ́ tí wọ́n fi gbé e sọ sẹ́wọ̀n irú bùbá jálẹ̀kùn ẹ̀ tọ́wọ̀ nígbà tí adájọ́ fi dá a lẹ́bi náà ló tún wọ̀ yìí bóyá bùbá ọjọ́ náà gan tirẹ̀ ni kò sí kò ya èyí tó ń bá lọ́rùn rẹ̀ níbi tó gbé ń fọ́lé lóru láti wọ ṣọ́ọ̀bù kọ̀rá kan ní Gbági ṣùgbọ́n ọjọ́ ti rọ̀ bo ọjọ́ wọ̀nyẹn báyìí
ó ti pẹ́ púpọ̀ Tàfá ti rẹ̀wọ̀n ó sì ti tẹ̀wọ̀n dé láti ìgbà tó ti lọ sẹ́wọ̀n ní Lápàdé ò ti gbúròó rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnìkan ò lè ṣètò ọjọ́ mẹ́ta kó tó gbọ́ orúkọ Tàfá nídìí ọ̀rọ̀ bí olè bí àfọwọ́rá bí jìbìtì bí jàgùdà jáwó. Àfi lẹ́nu ọjọ́ mélòó kan yìí tí orúkọ Tàfá tún bẹ̀rẹ̀ sí jáde nípa ọ̀rọ̀ jàngbọ̀n. Ńbẹ̀kẹ́bẹ̀ tí wọ́n bá gbé ń ṣe ìpàdé òṣèlú Tàfá gbọ́dọ̀ wà láàrin wọn ni nínú kó wà níbẹ̀ láti da ìpàdé náà rú tàbí kó dúró tì wọ́n láti bá wọn tó bá fẹ́ da ìpàdé náà rú jà. Òun ni igi wọ́rọ́kọ́ tí dáná rú ẹnikẹ́ni ló lè bẹ Tàfá níṣẹ́ ìjàngbọ̀n tí ẹni tó bá sì bẹ́ níṣẹ́ lónìí ní í ṣe. Nítorí èyí ó lè da ìpàdé ẹgbẹ́ kan rú lónìí kí ó sì ṣe ẹgbẹ́ kan náà lọ sóde láti dáàbò bò wọ́n. Ẹni tó bá sanwó fún Tàfá lónìí nìkan Tàfá mọ́ o kò mọ́ tàná mọ́ o kò sì ro tọ̀lá sílẹ̀. Lápàdé kọ sí bí ẹni pé ẹgbẹ́ ni wọ́n òun ní Tàfá Ìgìrìpá ọkùnrin mẹ́ta. Tàfá dáhùn ní mi jẹ́ bẹ́ẹ̀ mọ́ sà. Lápàdé tún ní Tàfá Ìgìrìpá ọkùnrin ogun. Ọkùnrin náà Tàfá ní ẹjọ́ sà mi fẹ́ bẹ́ẹ̀ o mo ní mi jẹ́ bẹ́ẹ̀ mọ́ ìjọsìn nìyẹn sà. Nígbà tí mo sì ń ṣèjọ̀gbọ̀n mi ń ṣèjọ̀gbọ̀n mọ́ ń sẹ̀yìn àgbà tí ń dè jẹ́jẹ́ ilé eégún àgbà ń jò àgbàlagbà kì í jó láńgbáláńgbà. Lápàdé ní àtijọ́ ní kínni ìwọ kọ́ ni wọ́n lọ dà pàdé rú ní Òkè Àdó ń jẹrin. Ìwọ kọ́ ló sa àwọn tọ́ọ̀gì kan bí ọṣẹ tí sojú ń jẹjẹ. Ìwọ kọ́ ló lé àwọn tí ń ṣèpàdé òde gbangba kúrò ní Abẹ́bì níjẹta. Wọ́n ní wọ́n sáré kúrò níbẹ̀ bí ìgbà tẹ́jọ́ bù wọ́n jẹ ni. Kì í ṣe wọ ni ọ lọ sí ìpàdé tí wọ́n ṣe ní Mọ́kọ́lá ń jarun. Gbogbo ìwé ìròyìn tí ń jáde láti nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn mo ti ń kà á pátápátá. Kò sì sí ìpàdé òde kankan tí wọn kì í pé ọba wọn lọ àti pé ọ lọ sí ìjàgbọ́n ń bẹ̀ ni. Wọ́n ní ìwọ àti ìjàgbọ́n bí ìgbẹ́ àti kára wọn lẹ rí ẹ kì í yára yín. Wọ́n ní ẹ kò tilẹ̀ lè yára yín ni ojoojúmọ́ ni mò ń rí kà nínú ìwé ìròyìn tí wọ́n wí pé Tàfá ẹni tí àdàgbé rẹ̀ ń jẹ́ Ìgìrìpá àbí wọ́kọ́ Tàfá Ìgìrìpá ọkùnrin 15 mo gbé dí o. Tàfá ò wá fọmọ́ ọ̀rẹ́rìn músẹ́ ó sì kò sí àní-àní pé gbogbo tí Lápàdé sọ yìí dùn mọ́ ọ nínú ó wú lórí gan ni. Lápàdé gé obì sẹ́nu ó mú páálí sìgá rẹ̀ ó yọ sìgá kan jáde ó bẹ́ná sí sìgá náà ó tún yọ òmíràn jáde ó sọ sí Tàfá. Tàfá hàn pọ́nkán ṣùgbọ́n kò mú ó ń yiri rẹ̀ wò lọ́wọ́ rẹ̀ ó ń wò sá. ńgbà tó ṣe ó ní mo ti fi sílẹ̀ sà. Lápàdé ní àbí nítorí igbó tí kò sí ń bẹ̀ ńlọ òfin lè mú. Tàfá ní ó ti sà mi tún mu gbó náà mọ́ sà àti sìgá àti igbó ni mo ti fi sílẹ̀. Lápàdé wá ní mú sìgá ó jàre pa gbogbo tàtẹ̀yìnwá tì gbàgbé ohun tó ti kọjá gbogbo ń kì í ṣe ọlọ́pàá mọ́ báyìí ìwọ náà kì í sọ̀daràn mọ́. Bí mo bá fún ọ ní nǹkan pé kó jẹ́ tàbí kó mú gbà á jẹ́ mú láì fòyà ọ̀rẹ́ ni wá báyìí a kì í ṣe ọ̀tá ara wa mọ́. Ọwọ́ ìwé ò tó pẹ́pẹ́ tàgbàlagbọ̀ wá kèrèǹgbè. Tàfá ní ẹ ṣe sà. Ó mú ìsáná lọ́dọ̀ Lápàdé ó sá sí sìgá ọwọ́ rẹ̀ ó ń fa fìn ó tu èéfín rẹ̀ jáde lẹ́nu ó tún yọ ọ́ nímú ó tún fa sìgá náà lẹ́ẹ̀kan sí i. Ó fẹ́rẹ̀ mọ́tò ìṣẹ́jú 4 tó fi fa gbogbo sìgá náà tán. Ó dàbí ẹni pé kì í ṣerú sìgá kan náà lòun àti Lápàdé jọ mu nítorí tí Tàfá ti tán pẹ́pẹ́pẹ́ kí Lápàdé tó mu tiẹ̀ tán. Ẹnikẹ́ni ò sọ̀rọ̀ títí sìgá owó àwọn méjèèjì fi jó tán. Lápàdé ń fẹ́ kí Tàfá béèrè lọ́wọ́ òun pé kí ló ń pe òun sí ṣùgbọ́n Tàfá ò fọhùn. Lápàdé rántí pé kí ló wí là wí a kì í wí pé kí ló ló wí. Tàfá sọ àjókù sìgá rẹ̀ síta látojú fèrèsé. Lápàdé wo tìyanu ó ní Tàfá bí sìgá tó sọ ta bá bọ́ sára ẹni tí ń kọjá lọ lóde ńsàlẹ̀ ńkọ́. Tàfá dáhùn ní àgùn láàgùn tẹ̀tẹ̀ ẹ̀ ń bá lè dá lápá kó dá lápá ìnílé sẹ́nitán kó sẹ́nitán ẹ̀ lè jóná kó jóná o ó kàn fi ọ̀run àpáàdé kọ́ra ní o ó ń jóná látàyè lọ sọ́run ẹni lè kú kó kú ẹni lè rùn kó rùn. Ẹ wò ó lọ́kàn èmi Tàfá Ìgìrìpá ọmọ Láwálé èmi Àjàó àrò ajámọláyà gìrì. Lápàdé ní á ti ṣe fákọ́mọ́wò èkùrọ́ ọ̀sá ló ti yàtọ̀ sí tàtijọ́ ìwà kìí fún ní wàhálẹ̀. Ó dá mi lójú gbangba mo mọ̀ pé ó kì í jalè mọ́ ṣùgbọ́n ó dájú pé kókó ló lé bí tàtijọ́ náà
ọ̀fẹ́ ìlejò òkúta lọ ọ̀dà o kápá ìyẹn tì ọ̀rọ̀ kan ni mo pè ọ́ sí kò níra o mo fẹ́ ràn ọ́ níṣẹ́ kan ní o Tàfá dáhùn ní míkẹ̀ iṣẹ́ kílẹ̀ lè rìn mí gìrì pa irú iṣẹ́ wo n ò mọ kóró n ò mọ̀nà yẹ n ò mọ mípọn n ò mẹ́rù rù ìjọgbọ́n nìkan ní sí ọmọ Láwálé ìmí Àjàó Àrò Ajámọ́ láyà bí àìníṣẹ́ lápàdé ní ntọ́ bá jọrin la fi gẹ̀rìn ìjàgbọ́n náà níṣẹ́ tí mo fẹ́ fún ọ sí ó tọwọ́ bọ àpò rẹ̀ ó fa kọ́rẹ́ǹsì méjì jáde ó ká méjèèjì pọ̀ ó sì ná sí Tàfá ó ní gba èyí dání Tàfá náwó gba ẹ̀rín pa ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ ó tú owó náà ó ní ọ̀rọ̀ lẹ́sẹsẹ sọ yìí iṣẹ́ ìjọ̀gbọ̀n lẹ fẹ́ fún mi ṣe ṣé àlejò bí ikú náà là á fèkù rọ́lọ̀ ṣé èmi náà lẹ fẹ́ fún mi ṣe yẹn bó sòkun bó sọ̀sà ọmọ Láwálé ṣe tán èmi àríjàgbọ̀n yọ̀ lápàdé ní farabalẹ̀ bọ́ nǹkan tí wọ́n sọ fún ọ o lákọ̀ọ́kọ́ nbola gbé lè rí takisí kan tí ọba wa gbé ẹrù kan báyìí láṣìírí Tàfá ní ọ̀gá àbẹ́yìn náà tí èwo tí ẹ̀rín tèmi ń bẹ̀ kí ló kàn mí owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́rìn tèmi ọmọ Láwálé tó ṣe bí òwe o àmọ́ èmi ò fẹ́ máa bá wọn gbẹ́rù òfin mọ́ o lápàdé kan obì sẹ́nu ó ní èló ni yóò ná mi láti gbé ẹrù wálé Tàfá ní nítòsí ni àbí lọ́nà jíjìn lọ́nà àkànrán ni ṣé kò dákanrán kò tiẹ̀ pín máìlì 4 sétí ìlú ń bí ìlú lẹ́yìn fẹ́ san lápàdé tó na kọ́rẹ́ǹsì méjì sí Tàfá ó tún kan obì sẹ́nu ó fi iná sí sìgá mìíràn Tàfá tún gba owó náà ó sì bọ̀rẹ̀ pé kí lẹrù tẹ́ ẹ fẹ́ gbé náà rí lápàdé ní bọ́ ọ bá lè rí takisí ọ̀nà àkànrán ni kó o mú lọ kẹ́ ẹ máa lọ títí ẹ ó fi dé ibi tí mọ́tò kan báyìí jáàmù sí ó tó máìlì 3 tàbí 4 sí etí ìlú lọ́sàn-án yìí ni mọ́tò náà jáàmù ńgbà tẹ́ ẹ bá dé ara mọ́tò ọ̀hún dá takisí dúró kí wọ́n sọ̀kalẹ̀ gbé ẹsẹ̀ 15 padà sọ́nà Ìbàdàn ní ó sì rí ọ̀nà ìlàgbẹ́ kan yà sí ọ̀nà ìlàgbẹ́ yìí kó o sì ka ìgbésẹ̀ 17 ó sì rí igi yeye kan báyìí ó wà lọ́wọ́ ọ̀tún bó bá ti ń lọ yí igi náà po sí ẹ̀gbẹ́ inú ìgbẹ́ ó sì rí igi akaka kan lọ́ọ̀kan lọ sí ìdí igi náà ó sì rí nǹkan kan tí mo dì mọ́ ọ lára ṣùkìní ọ̀hún kó o sì gbé sínú takisí máa bọ̀ nígboro bá mi gbé pamọ́ sí ibi kan ní o má gbé wá sílé ọ̀dọ̀ mi ní o bó o bá gbé pamọ́ tán wá jábọ̀ fún mi náà ńgbà tó o bá dé èmi pẹ̀lú rẹ̀ ó wá dìjọ́ lọ wo kinní ọ̀hún lọ́hún wá takisí tí ẹni tí ń wá yóò lè fi ẹnu rẹ̀ mẹ́nu ní o iṣẹ́ àṣírí gbà ní o tàbá fòdìdí ó ní ìyẹn sáà fi gbogbo rẹ̀ lé mi lọ́wọ́ ẹ̀dá mi dà olówó ti so gbogbo tán ó tó ṣẹ́jú 10 ẹ fojú kèmí gìrì pọ̀ ọmọ Láwálé mi Àjàó Àrò Ajámọ́ láyà bí àìlówó lọ́wọ́ mo lè gbé gbogbo Ìbàdàn pamọ́ káwọn ọlọ́pàá máa wá kiri ká tó wá sọ pé ẹrù kékeré tí takisí kan ṣoṣo lè gbé ṣùgbọ́n owó takisí nìkan lẹ tí ì fún mi o okòwò ẹni tí yóò gbé ẹrù náà pamọ́ sọ́dọ̀ o ńgbà tá a bá ti gbé wọ̀lú tán o jàǹpakò ọmọ èjì nana níbẹ̀ ó lè gbé gbogbo ayé pamọ́ sínú ilé rẹ̀ o ó lè gbé odidi géńdé pamọ́ sínú kòròfò sáná ó lè gbé odidi ilé pamọ́ sínú àpò ṣòkòtò ó ní wọ́n gbé ẹrù yín náà pamọ́ sí lọ́dọ̀ àmọ́ owó ni o lápàdé ní lọ́ọ́ bá ná iye tó náà bá lòun ọgbà ká fún un sáà jẹ́ kí n gbọ́ bọ́ bá ti wí Tàfá ní irọ́ ni o kò rí bẹ́ẹ̀ rárá o jàǹpá kò lè gbà kí ènìyàn dákẹ́ dàdá sílẹ̀kùn ó yọjú sí lápàdé ó ní bàbá àwọn ọlọ́pàá kan ń béèrè yín àyà lápàdé jápà ṣùgbọ́n kò jẹ́ kí ìjayà náà hàn lójú òun ni sọ fún wọn pé mò ń bọ̀ ọkọ̀ ojú sí Tàfá ó ní Tàfá ìwọ gba ẹ̀yìnkùlé sọ̀kalẹ̀ lọ síbi tí mo rán ọ lọ rọ́ra o dákun o Tàfá ò ráàyè jiyàn mọ́ ó kówó rẹ̀ sápò ọbẹ̀ rí bí ọlọ́pàá ó ní ẹ máa retí mi láìpẹ́ èmi gìrì lápàdé ní ọba àparí rẹ̀ ó ní ìwọ gìrì pọ̀ ọmọ Láwálé Àjàó Àrò Ajámọ́ láyà bí ọlọ́pàá tí yóò mú ọ báyìí Tàfá fẹ́rẹ̀ wọ́n ti jáde tán kúrò nínú pálọ̀ ńgbà tí Áùdù wọlé ó wọ aṣọ ọlọ́pàá rẹ̀ lẹ́ẹ̀kan yìí lápàdé fa èéfín sìgá tó mú sínú ó sì sọ àjókòó rẹ̀ sínú fìtílà àmọ̀ kan tó wà lọ́dọ̀ rẹ̀ Áùdù ní lápàdé ọwọ́ mi wá tẹ ọ báyìí àbíkọ̀ tẹ ọ lápàdé ọ̀dáhùn lápàdé dáhùn ó ní ọwọ́ títẹ̀ bíi báwo kí ni mo ṣe
káti ẹ̀pà yẹn tì ta ní fún ọ láàyè láti wọlé mi wá ọmọ ò jíṣẹ́ fún ọ pé mo ní mò ń bọ̀ ni ẹ̀tún ń jágbùrà wọlé onílé báyìí ni kò sílẹ̀kùn kíkàn mọ́ nínú òfin yín kò sí kẹ́ẹ̀tún kí onílé mọ́ tètè kó ara rẹ jáde kó onílé mi báyìí bọ́ọ̀ bá fẹ́ kí kakí bọ́ lọ́rùn rẹ láàrin ọ̀sẹ̀ kan síbi tá a wà yìí ọkàn rẹ̀ ń wálẹ̀ díẹ̀díẹ̀ inú rẹ̀ ń dùn pé òun rí Áùdù mú báyìí ó rojú kókó bí ẹni asópa ó díbọ́n pé inú ń bí òun inú sì ń ru òun fù Áùdù ní ọ̀wọ́ Lápàdé tí bí eré ni mò ń bá ọ ṣe ohun tí mo ní kí n wí fún ọ ni kí n wí ni pé mo ká o mọ́lé lónìí látọjọ́ tó ti ṣe ti òkú àwọn bàbá rẹ̀ àbóra bí àkankan fún mi nígbà náà bí o ní tí mo wí nìyẹn náà o sì wá gbà á síjà kí ni wàá fọ̀rọ̀ jà nínú yẹn ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ni ó báyìí ni ká má lè bọ́ ṣàwàdà Lápàdé ọ̀dáhùn ṣùgbọ́n ojú rẹ̀ kò dára sí Áùdù kò ṣeé wò rárá ó kan ju ìbò òjẹta lọ Áùdù ló tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní jẹ́ kí n kí ọ sí lẹ́kọ̀ọ́ àtijọ́ ni o ká má ríra láti ọdún gbọọrọ ká sì wá ríra lónìí ká tó má lè kíra ẹni èyí mà pọ̀ o Lápàdé ńgbà tí a kò ríra lónìí tá a kọ́ ríra lónìí èdè àìyedè náà la fi túká mo sì tún ní kí n wá kí ọ nílé rẹ o tún gbéjà kò mí lójú o sì ń lé mi Lápàdé ọ̀dà lóhùn ńgbà tó pẹ́ díẹ̀ ó ní ńgbà tí mo bá fẹ́ kọ́ wá kí mi wọ́n kọ̀wé ránṣẹ́ sí ọ n ò ráàyè fúnra àlejò tiẹ̀ báyìí sá ó dìgbà kan náà o ká pàdé láyọ̀ báyìí báyìí Áùdù ní Lápàdé òníyì náà la parí ìjà wa kò ní dọ̀la nítorí a ò sá lè máa ṣe báyìí lọ títí ká máa jà lójoojúmọ́ kí ni kí gbogbo àwọn arúfin táwa àrẹ́jọ máa ń mú níjọ́ sí kí wọ́n máa wí ńgbà tí wọ́n bá gbọ́ pé ìjà ń bẹ láàrin wa pé ìjà là ń jà nísinsìnyí níwọ̀n wọ́n wá ní kò tán nídìí wa a gbọ́dọ̀ dá ẹ̀yà ara wa sílẹ̀ fáwọn arúfin ayára gbọ́dọ̀ parí ìjà wa náà ni Lápàdé mo sìgá rẹ lọ ó ń kan obì sẹ́nu ń jẹnu yàngìyàngì báwùdù ti ń sọ̀rọ̀ lọ èyí jẹ́ kí Áùdù wí pé ṣégbà tó dóko náà ló wá kúndùn obì báyìí ni àbí bẹ́ẹ̀ náà ló ti ń jẹ tẹ́lẹ̀ nítorí wọn ṣàkíyèsí pé òun jẹ obì báyìí nígbà tí ò tí ì kúrò lọ́dọ̀ wa o mo tiẹ̀ fẹ́ má rí obì lẹ́nu rẹ rí nígbà tó ń gbélé ọ̀wò kẹnu má dùn lẹ́ẹ̀kan kì í lọ nínú ni àfàgbẹ̀ náà Lápàdé wá tójú ṣe díẹ̀ ẹ̀rín kan sì fẹ́ mọ hàn lẹ́rẹ̀kẹ́ rẹ̀ ó ní ó pẹ́ tí mo ti máa ń jobì ṣùgbọ́n ńgbà tí mo dé oko ni mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ obì tútù báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ̀n bá rí ajó pa tàbí obì tó bá mẹ́gbẹ́ dáadáa mi ilé jẹ́ àmọ́ nísìnyí tútù nìkan ló máa ń wù mí jẹ Áùdù ní ǹjẹ́ ọ̀nà oko yín náà kọ́ ni mo gbé pàdé rẹ lẹ́ẹ̀kan yẹn Lápàdé ní bí bá lọ bá mi lọ́nà kì í ṣe pọ̀ pàdé mi torí ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́pàá ṣòro ò lè wá yí ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu bọ́ bá yá ọ̀nà oko wa ló ti bá mi lẹ́ẹ̀kan yẹ ṣé nǹkan tó wá wádìí náà nìyẹn tó fi wá ká mi mọ́lé so sì ti gbọ́ Áùdù ní mo ti sọ fún ọ pé kì í ṣèwádìí mo wá ṣe mo kàn wá kí ọ lásán ni mo sì ní kí n fún ọ ní ìròyìn nípa mọ́tò kan tó bá wa níbi tí a gbé dúró sọ̀rọ̀ lọ́nà oko yín lọ́yìn lẹ́ẹ̀kan yẹn èyí tí mo béèrè nọ́mbà rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí o ní o ṣàkíyèsí rẹ̀ mọ́tò náà ti jáàmù lọ́sàn-án yìí Lápàdé ní àárẹ̀ rẹ̀ yẹn ti pọ̀ jù tẹ́lẹ̀ ìwọ̀nba kọ́ ni nǹkan dùn mọ́ èmi náà fura pé kò ní lè gbé aré burúkú bẹ́ẹ̀ yẹn wọ̀lú kó má ṣèṣe àwọn dẹ́rẹ́bà wọ̀nyí máa ń fa ìjàmbá ọkọ̀ fúnra wọn bí wọ́n bá ṣèṣe tán aráyé máa bá wọn kẹ́dùn wọ́n á máa dárò wọn ṣé kò sáà pànìyàn sá o kí Áùdù tó ráàyè dáhùn Lápàdé tún bí pé báwo ló tiẹ̀ ṣe mọ̀ pé mọ́tò ẹ̀ kan ni ṣé bó olóòkọ nọ́mbà rẹ̀ nígbà yẹn torí mọ́tò àmọ́ ìjọra wọn o ọ̀rẹ́ mi kan fẹ́ẹ́ sí mọ́tò ẹlòmíràn wọ̀ láìpẹ́ yìí o bí mọ́tò méjèèjì ti jọra wọn tó o Áùdù mèrè ó ní Lápàdé sórí ọ̀rọ̀ rẹ tó ẹ̀sẹ̀ sọ yìí ló wá jẹ́ kí n gbàgbọ́ pé nítòótọ́ ni o kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ tí mò ń wádìí rẹ̀ kiri ká sọ òtítọ́ mò ń rò pé ọwọ́ rẹ ò mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wá sọ ní ìsìn mú dá mi lójú pé ò mọ nǹkan kan nípa rẹ̀ rárá dákun foríjì mi jẹ́ kí n wá sọ bí gbogbo rẹ̀ ti rí fún ọ lẹ́bàá ibi tá a gbé dúró sọ̀rọ̀ lọ́sàn-án yẹn ni mọ́tò náà wó sí orun wómúwómú ni n tó wá jọ mí lójú jù níbẹ̀ ni pé kì í sọ̀nà Ìbàdàn ló tún wá kọjú sí mọ́ ẹ̀gbẹ́ ló fi lélẹ̀ ṣùgbọ́n
ọ̀nà àkànrán lọ́hùn ló dojúkọ yẹn ló yà mí lẹ́nu. Lápàdé ní má jẹ́ kí yẹn ṣe ọ́ ní kàyéfì bí ọkọ̀ mìíràn bá jáàmù a máa kọjú padà síbi tó ti ń kọjú bọ̀ ṣùgbọ́n kì í ṣèyẹn ló ṣẹlẹ̀ sí mọ́tò ti ọ̀sán o. Ìgbà tó bá wa níbi tá a ti ń sọ̀rọ̀ lóòótọ́ ọ̀nà Ìbàdàn ló kọjú sí ṣùgbọ́n ṣé wọn náà rántí pé ọkọ̀ já lára wa ni tó sì fi parẹ́ mọ́ wa lójú. Ìgbà tó ń lọ yẹn kọ́ ló jáàmù o àbá rí èmi ò bá lójú ọ̀nà títí mo fi dé Ìbàdàn o. Ó dájú pé ìwọ náà ò bá a lọ́nà nítorí náà o ní láti jẹ́ pé ó ti dé Ìbàdàn ní ìtàn kó tó padà sọ́nà àkànrán. Ńgbà tó wá ń padà lọ yẹn ní ọjà àmù bó ti rí lójú tèmi nìyẹn o. Lápàdé dánu dúró díẹ̀ láti yí obì ẹnu rẹ̀ po ó tún bọ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ ní Ọlọ́run sì wàá bá ọ ṣe àti dẹ́rẹ́bà tó fọn fèrè fún lẹ́ẹ̀kan tí ò dúró àti mọ́tò rẹ̀ náà tó ń wá lọ́lọ́run ti wá gbélé ọ lọ́wọ́ yìí. Iṣẹ́ Ọlọ́run mọ̀ pọ̀ àrùdù ni mọ́tò nìkan la bá ń bẹ o a kò bá dẹ́rẹ́bà o. Bó ti da mọ́tò nù tán ó sá kúrò nídìí rẹ̀ ń tiẹ̀ ó farapa díẹ̀ nítorí ẹ̀jẹ̀ díẹ̀ wà lára ọkọ̀ náà. Nítorí náà ó dájú pé ìlú nìyí náà ni ó tún padà sí lẹ́yìn tó ti fọkọ̀ sí sí. Àmọ́ bí ọgbẹ́ rẹ̀ ti pọ̀ tó ṣùgbọ́n bá a ti rí mọ́tò yẹn ó ní láti farapa gan-an ni kò lè gbádùn fún ìgbà pípẹ́. Nítorí ìdí èyí mo ti ránṣẹ́ sí gbogbo àwọn ilé ìwòsàn tó jẹ́ tìjọba ní ìlú Ìbàdàn yìí pé bí ẹnìkan tó farapa yánnayànna bá wá sọ́dọ̀ wọn láti wá wúra bí wọ́n bá ṣàkíyèsí pé ọgbẹ́ ara rẹ̀ jọ tẹni tó wà nínú mọ́tò tó jáàmù kí wọ́n dá dúró sọ́dọ̀ wọn kí wọ́n sì ránṣẹ́ sí wa kíákíá. nípa Lápàdé nú ṣùgbọ́n kò rìn jáde kàkà kọ́ rẹ́rìn ó ní ibi tọ̀rọ̀ sí ọlọ́pàá sú mi sí nìyẹn o iṣẹ́ ńlá gbà níṣẹ́ yín o níṣẹ́ ọ̀sán yìí náà ló ti yára ṣiṣẹ́ tó tó báyìí. Oorun lèmi ti ń sùn látẹ̀ẹ̀kan yẹn ní tèmi bẹ́ẹ̀ ti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ yìí kò lè pẹ́ tẹ́ fi mú dẹ́rẹ́bà náà bẹ́ẹ̀ bá túbọ̀ múra sí i. Ó ń finú rò pé ọ̀bọ̀mọ̀ ní áùdù yìí o ọ̀bọ̀ pátápátá ìrò nìkan ni ò sí nídìí rẹ̀ ó ti ẹ̀gọ́jú ọ̀bọ lọ. Ilé ìwòsàn mélòó ní ìjọba ní nílùú Ìbàdàn ìyẹn ni pé bẹ́ẹ̀ èèyàn bá farapa tó sì fura pé ọlọ́pàá yóò mọ̀ wá òun kò lè rí bòmíràn yà sí àfi ilé ìwòsàn tìjọba. ńgbà tó ṣe pé ilé ìwòsàn tó wà nígboro Ìbàdàn lé nígbà kò lè rí ọ̀kan kan lọ́jọ́ èyí tí ọlọ́pàá yóò fi tètè rí i mú. àwa máa lọ síbẹ̀ tùngùnù bí àgùntàn ẹ̀rín pa Lápàdé títí níbi tí ilé ìwòsàn tí kìí ṣe tìjọba ti lọ jaburata níbi tí àwọn adáhunṣe wà níbi tí àwọn alálùfáà wà tí àwọn aládùúrà kò níye. ńgbà tó lè rí ẹlòmíràn bá tọ́jú ara rẹ̀ níbòmíràn kò sì ní rí ibikíbi lọ àfi ilé ìwòsàn ìjọba. ọ̀rọ̀ gbénú ẹni rà bíi ti ọ̀gẹ̀dẹ̀ kò sọ nǹkan kan jáde o ṣùgbọ́n ó dàbí ẹni pé ẹ̀rín tó rín sínú náà hàn jáde lójú rẹ̀ nítorí áùdù ní àbó orí àléébù nínú ọ̀nà tá a gbà yẹn. àbúrò pa ti ṣe àṣìṣe kan ní Lápàdé ní ṣé tí mo fi rẹ́rìn ó dà wọ́n sọ fún ọ rántí ni pé ó kù nǹkan méjì pàtàkì tó yẹ kẹ́ ẹ sí. ìkíní ẹ ò tí ì wọn lẹ̀ níbẹ̀ kí lẹ́ ó wà fi bá dẹ́rẹ́bà náà ṣẹjọ́ nítorí áùdù kò jẹ́ kó parí rẹ̀ ó ní a ti lọ wọn lẹ̀ ń bẹ̀. ó mìwé kékeré kan jáde lápò rẹ̀ Lápàdé ní ó de ní. èkejì ibi tẹ́ ránṣẹ́ sí sì kú o ìṣe ilé ìwòsàn ìjọba nìkan ló yẹ kẹ́ ránṣẹ́ sí o ẹ gbọ́dọ̀ ránṣẹ́ sí gbogbo ilé ìwòsàn yòókù tó wà ní Ìbàdàn. lẹ́yìn náà ẹ wá ránṣẹ́ sí gbogbo àwọn babaláwo àwọn oníṣègùn gbogbo àwọn adáhunṣe gbogbo àwọn alálùfáà gbogbo àwọn tí wọ́n ní ilé ahoro téèyàn lè sá pamọ́ sí gbogbo àwọn tí wọ́n múlé kan gbó gbogbo àwọn tí ilé wọn dá dúró níbikíbi tírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wà ní ìgboro Ìbàdàn lóko Ìbàdàn gbogbo àti ní gbogbo ìlú tí èèyàn bá ti lè dé bó bá kú ní Ìbàdàn lẹ́ẹ̀kan yẹn. lẹ́yìn eléyìí ẹ wàá fi ọlọ́pàá kọ̀ọ̀kan tàbí méjì sí gbogbo bodè ìlú kí wọ́n máa ṣọ́ ẹni tó farapa tí yóò fẹ́ jáde kúrò nílùú. ẹ sì tún gbọ́dọ̀ rán ni sí gbogbo ilé kọ̀ọ̀kan nítorí a kì í mọ̀ a lè rí ilé tí wọ́n ó ti máa gbé omi kaná láti mọ egbò tí dẹ́rẹ́bà náà bá ní. gbogbo ẹni tó bá gbé omi kaná nílùú Ìbàdàn yìí lónìí nìkan ìbí léèrè pé kí ló fẹ́ fomi náà ṣe. bẹ́ẹ̀ bá ti ṣe léyìí ẹ ó rí dẹ́rẹ́bà náà mú kíákíá kò ní ráàyè sá lọ. ńgbà tí Lápàdé kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ áùdù kò mọ̀ wípé ó fẹ́ fòun ṣẹ̀fẹ̀ ni ó ṣe gbé lóòótọ́ ló fẹ́ ràn òun lọ́wọ́ nítorí náà ló ṣe fa ìwé àpò rẹ̀ yọ bẹ́ẹ̀ sì mọ̀ kọ́ gbòmọ̀ràn tí Lápàdé yóò fóun sílẹ̀. ṣùgbọ́n nígbà tó yá ó wá là sí rírun pé yẹ̀yẹ́ ni Lápàdé ń fi òun ṣe ojú bẹ̀rẹ̀ sí tí ìwé ò sí fi sápò padà mọ́. bẹ́ẹ̀ Lápàdé ò sí fọwọ́ bò lẹ́nu kò sí dá lẹ́kun òun fúnra rẹ̀ mọ̀ wípé ìwádìí tó ń ṣe ti kùnà láti ìbẹ̀rẹ̀
bó ti ń wo Lápàdé tó dà wò ní kátìlẹ̀ wàá pa yẹ̀yẹ́ tì kí lè fẹ́ mú dẹ́rẹ́bà náà sí gan kì í ṣe pọ́ jáàmù lásán orúkọ onímọ́tò kò sí lára láísẹ̀sì rẹ ni àbí kò sí láísẹ̀sì lára mọ́tò ṣé bọ́ọ̀ sọ wípé kò kọlu ẹnì kankan ṣé bọ́ọ̀ sọ pé kò bá nǹkan ẹnikẹ́ni jẹ́ kí lè wá fẹ́ mu sí àbí kẹ́ ẹ sálò gbogbo agbára ìjọba yìí náà nínú gbogbo Ìbàdàn yọ̀ wá mọ́ ọ̀rọ̀ kẹ̀kẹ́ sí nítorí ẹnìkan fi mọ́tò jáàmù lọ́nà àkànrán bẹ́ẹ̀lù bọ́ bá ti mọ ní ẹ̀dá mi rẹ̀ lẹ́nà mọ́ o inú Audu dàrú ó sì hàn lójú rẹ̀ kò mọ ohun tó tún lè ṣe mọ́ ó ti sùn pátápátá kò mọ ìgbà tó sọ̀rọ̀ jáde pé iṣẹ́ ìwà sú mi sú bí àwọn arúfin ti ń yọ ọ́ lẹ́nu làwọn abínú ẹni ọmọ ṣe tiwọn bẹ́ẹ̀ sì ni àwọn alámọ̀tán kò ní jẹ́ kó gbádùn èwo ni kò tó rò nínú gbogbo èyí àwọn oníwèé ìròyìn náà máa kígbe lójoojúmọ́ gbogbo ohun tí mo ti pèrò rẹ̀ tó gún régérégé lójú mi ní Lápàdé ti dàrú mọ́ mi nínú yìí ó kàn dàbí kí n fi iṣẹ́ náà sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó ti sú mi ó ti gọ́ mi ó dúró gbárí atẹ́gùn fẹ́rẹ̀ lè gbé lulẹ̀ ó máa ká sí ìfì lébélébé kan jáde lápò ó fi nu ojú rẹ̀ nù kò dágbére fún Lápàdé tó fi jáde lọ Lápàdé ń wò lọ bó ti ń lọ inú rẹ̀ ń dùn lápá kan ẹ̀rù sì ń bà á lápá kan ó mọ̀ pé adìẹ ìrànà kì í ṣẹran àjẹgbé òun kò ní lè mú ọ̀ràn yìí jẹ láti ìgbà tó ń sì ti kọ àgbákò lọ́nà oko ó tún ń pọ̀ sí ni kò dínkù kàkà kọ́sàn lára ìyá àjẹ́ ó tún fi ọmọ rẹ̀ bí obìnrin ẹ̀yẹ wá ń yí lu ẹyẹ báyìí ńlá parí orí kejì ìwé náà àjà lọ́lẹ́rù látọwọ́ bàbá mi dáadáa ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà òǹkọ̀tàn Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ́ǹgọ̀ dẹlẹ̀ fẹ́ẹ̀yàn rí bónírèsí bá kọ̀ tí òfin gbá mọ́ èyí tó ti fínlẹ̀ ò ní parun láéláé tẹ́ máa sọ̀rọ̀ nípa òǹkọ̀tàn à ń sọ̀rọ̀ nípa bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí ilẹ̀ tẹ́ wà lónìí ilẹ̀ rí ni o. Àkàndá lóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹ láìkẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko àti Awíkonko TV ẹ subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV bákan náà ni àwọn channel Awíkonko tó kù Authentic Yorùbá TV àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.